gbogbo wa la mọ̀ wípé nǹkan ọ̀rọ̀ gbọ́ nǹkan ọ̀dẹ̀rùn lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò tá a wà yìí nǹkan le koko àti jẹ àti mu àti ná àti lò ó wá nira ṣiṣẹ́ ó wá dàbẹ́ni tí ọ̀ máa ṣe ṣiṣẹ́ dàbí ọ̀lẹ wàhálà kókó jàǹjàǹ lórí nọ́tìn náà ni owó pípọ̀ àfi wá ń rajà kékeré ọ̀gá o àṣé àwọn tí wọ́n ń tẹ̀lé Asiwaju Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń kàmpé fún lọ́jọ́ kìíní àná tí wọ́n ń pariwo Tinubu ni o ọmọ wa ni o ẹjẹ́ ó ṣe é Jàgàbá ni o Yorùbá lọ́kàn àṣé kìíní ọ̀hún dọ́dọ̀ tiwọn náà àṣé kìíní ọ̀hún àsọkàn wọ́n àṣàwọn náà mọ ìnira tó wà lórílẹ̀ Nàìjíríà lọ́wọ́ báyìí ọ̀kan lára àwọn tí wọ́n pariwo pé Jàgàbá lọ́kàn Tinubu lọ́kàn ọmọ wa ní Yorùbá ní ẹjẹ́ ó ṣe é ó ní bàbá Alado òun lọ́wà òun náà sì sọ ọ fọwọ́ gbáyà bàbá Alado ti jáde o bàbá Alado ti jáde ó ti sọ̀rọ̀ síta ó ti pariwo fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí ni bàbá Alado gan sọ kí ló wí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ látẹnu bàbá Alado ó pariwo síta òkè kódà ó fẹ́ máa sunkún nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀hún ẹ wò ó ẹ jẹ́ á gbọ́. kí ni nǹkan tí Asiwaju Bọ́lá Ahmed Tinubu kí ni nǹkan tó ń ṣe lórí ọ̀rọ̀ náà kí ni nǹkan tí bàbá yìí ń ṣe lórí ọ̀rọ̀ refinery kí ni nǹkan tí bàbá yìí ń ṣe lórí ọ̀rọ̀ ẹkọ́nọ́mì Nàìjíríà láti lọ síwájú ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ kà máa sọ yí pé ìsúẹ̀lì bàbá olóde bẹ́ẹ̀ wọ́n ní Sunday tó bá máa da Saturday láti mọ̀ náà kí ni àpẹẹrẹ ipe Nàìjíríà yóò da ẹ fi palliative lẹ́ẹ̀ bá wa tún refinery ṣe ẹ á prepaid meter fún wa ní country yìí kí ló dé tí ìjọba ṣe stop láti máa prepaid meter wọ́n mọ̀ pé táwọn bá ha àwọn ò ní rí Nàìjíríà yẹn jẹ mọ́ wọ́n wá stop wọ́n ní prepaid meter wọ́n ní pé kó kárí kí ló mú mọ́ kárí kò ní dáfẹ́ tí ò bá lè sọ tọrọ gbogbo ẹ̀yin tẹ́jẹ́ Asiwaju bloggers yẹn ọ̀rọ̀ dọ̀rọ̀ yìí pé ìlú ò ti fara rọ nísìnyí àríyíkẹ́ sọ̀rọ̀ kò ní dáfẹ́ tí ò bá lè sọ tọrọ ní gbogbo ẹ̀yin bloggers yẹn bí mo gbowó bí mi ò gbowó I have to speak the truth on behalf of my people and myself. I know how much I fuel my generator every day. A dẹ̀ ń sọ̀rọ̀ yìí pé close altitude fún generator fún close altitude fún fuel fún epo fún diesel òun ni náà àwọn kan bá mi sọ̀rọ̀ òfò àwọn company tó ń lo fuel àwọn company tó ń lo epo ẹ máa share fídíò kó máa kàn wọ́n lára tó bá jẹ́ pé wọ́n rí náà it will serve as employment for the people when people come from abroad and invest in their fatherland wọ́n máa employ a lot of Nigerians. What of when there is no light, there is no security? Do you think that those people they adapt? Ọmọ wá sílé láti wá invest. Àbí mi ò mọ nǹkan tí mò ń sọ ni. Ẹ máa ṣí ẹ̀rọ ẹ̀kọ́ máa kàn wọ́n lára. Adídìíná tí wọn ò bá ti yá prepaid meter kò kárí iná ò lè da ẹ mọ̀jà tanra wa. Ṣé rí tá a bá ń fi ìgbà kan pariwo ẹ̀yin kan ẹ mọ̀ rí wa gẹ́gẹ́ bí ẹ tí ò mọ nǹkan tó ń ṣe ẹ mọ̀ rí wa gẹ́gẹ́ bí aláìda kí ni nǹkan tí ó jẹ́ kí n wọnú politics jùjùjù tí mo ṣe ju ara mi sẹ́yìn wípé mi ò lọ sí Àbújá ẹ wo ibẹ̀ yẹn kọ́ mò ń lọ ọ̀rọ̀ mẹ́ta náà mo ní tí mo fẹ́ sọ this time ọ̀rọ̀ mẹ́ta bàbá wa Asiwaju Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ ìkànnì ẹ jẹ́ máa share fídíò kó máa kàn wọ́n lára o torí àwa lára àwọn tí ó fẹnu sọ̀rọ̀ ìpè ó yá ibi tá à ń lọ lélẹ́yìí tọ́lọ́dẹ̀ jẹ́ kó já sí rọrùn most especially irú wa yìí a gbìyànjú. ọ̀rọ̀ mẹ́ta ni mo fẹ́ sọ tó rán ní ojú tó máa bá ní kalẹ̀ kò ní fàárọ̀ ṣe pin ọ̀rọ̀ number 1 ni wípé mo sọ̀rọ̀ the other time ẹ̀yin kan ní pé ká máa fi little time sílẹ̀ kí ni hope time fún wa kí ni assurance kí ni nǹkan tá à ń rí tó fi ń fún wa ní ọkàn balẹ̀ wípé
wọ́n máa ṣe refinery wa. Ọ̀rọ̀ mẹ́ta ni mo wá fẹ́ sọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní Niger. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ wo níjọba ń gbé nípa refinery. Mo fẹ́ sọ̀rọ̀ nípa wípé kí níjọba ń ṣe pẹ̀lú iná electricity. My brother, my sister, tá bá ní ká dákẹ́ country yìí wà láì tara wa máa bá wa dákẹ́ o. Bàbá wa Asiwaju Bọ́lá Ahmed Tinubu, èmi ò bá yín jà, ọ̀rọ̀ yóò dẹ̀ fàjà. Kí ni nǹkan tẹ́ ń ṣe ń pa iná láti pé kí electricity stable? One step after the other. Bàbá, kí ni àti máa ṣe yín lórí ọ̀rọ̀, kí ni ìgbésẹ̀ yín lórí ọ̀rọ̀ wípé kí iná Nàìjíríà yìí lè stable? Ó wá fẹ́ fún wa ní advice kan. Tí ó bá ti jẹ́ wípé agbára ìjọba kò ká iná yẹn, ẹ ṣe jẹ́ kí iná dàbí subscription bá ṣe ń ṣe MTN, Glo, Etisalat, kó kálukú ní company tiẹ̀. Ṣẹ́rí tó bá jẹ́ wípé ẹ̀yin ti Nàìjíríà tó bá fẹ́ ṣe náà tí ó dáa, ẹni kí wọ́n á mítà tẹ̀ ń wò yẹn, kí mítà àwọn prepaid mítà yẹn, ẹni kí wọ́n akókárí wàláì alùpùpù ọlọ́run gbọ́ ẹ rí i pé ní ó dáa. Àwọn ìjọba yìí mọ tí wọ́n ń ṣe, wọ́n kàn fi ìyà jẹ wá ni. Nígbà kan wọ́n á mítà, wọ́n wá rí wípé tí mítà yẹn bá ti kárí wípé iná máa dáa, wọ́n wá dá mítà dúró. Torí wípé àwọn nẹ́pà yìí ò ní yé máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ wá ní súnmọ́ náà nílùú tó lọ́ba tó níjòyè. Tí transformer àdúgbò kan bá bàjẹ́, ṣé àwọn nẹ́pà ló fún wọn ní transformer ládùúgbò yẹn ni? Nẹ́pà ò kì í fún yẹn ní transformer o. Àwọn aráàlú fúnra wọn ló máa dáwó láti ra transformer fúnra wọn. I'm asking, what are we benefiting as a citizen of this country from the government? Subsidy tá à ń benefit ẹ ti yọ, àwọn ò bá yín já lórí ìyẹn. Bọ́ kí ni àti máa ṣe yín lórí ọ̀rọ̀ náà? Ẹni pé tó bá di July, Dangote refinery á bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, á máa fọ epo fún wa, nǹkan máa bẹ̀rẹ̀ sí ní less. Nísìn àgbọ̀n kankan lórí ọ̀rọ̀ refinery tiwa gan tẹ́lẹ̀ tún ṣe báyìí àgbọ̀n kankan ẹ̀dẹ̀ ní ká máa sọ̀rọ̀. Ṣé bá ṣe máa wò ní tọ́dún mẹ́rin ó fi pé? Mo bí wá ní bóyá kò yé yín ni. Country tí ò bá ti sí ná, economy ibẹ̀ ò lè grow. Country tí ò bá ti sí ná kò lè sí good production. Àwọn èèyàn wà ní diaspora tó ń fẹ́ ṣiṣẹ́, tó ń fẹ́ wá dá company lẹ̀, inú òtútù ti sú wọn, fún wọn níná. À ń sọ̀rọ̀ ń gbà kan pé close substitute fún epo òun níná. Àwọn òpónú kan títí wọ́n ti ta, wọ́n ní mọ́tò nǹkan. Ṣẹ́yìn ò mọ̀ wípé weather ó ń lo epo, factory tó ń produce pure water wọ́n ń lo epo, àwọn tí wọ́n produce kí lorúkọ oil wọ́n ń lo epo, brewery wọ́n ń lo epo. Tó bá ti di pé gbogbo àwọn yẹn wọ́n ń lo epo, wọ́n ló dísù mọ́, wọ́n rí iná lò, price fuel máa fall. Price tó ń ta epo ó máa wálẹ̀ nígbà tí ò bá ti sí ọ̀pọ̀ èèyàn tó ń lò mọ́. Ẹni wípé ìjọba yẹn ó jẹ́jẹ̀ dé bẹ́ẹ̀ ni ká má sọ̀rọ̀, ká má pressurize ẹ̀. Báwo náà ṣe mọ̀ ìgbé nísàlẹ̀ yìí à ń sọ́fà? Gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní Asiwaju bloggers yẹn, ẹ wá dákẹ́, àrí yín kẹ́ ẹ sọ kankan mọ́ látìgbà tí bàbá yìí ti wọlé. Kí ni aims and objective wa? Kí ni aims and objective? Kí ni aims and objective wa? Ṣé kákan bá jọba jẹja aborí nìkan la bá lọ s'Àbújá? Ṣé kákan bá wọn jẹja aborí nìkan? Bàbá wa Asiwaju Bọ́lá Ahmed Tinubu, à ń bẹ̀ yín ni ẹ fún wa ná. Àwọn èèyàn fẹ́ wá sí country yìí láti dá company sílẹ̀, but when there is no electricity, nothing they can do. Àwọn product kan ti kú látara wípé owó tí wọ́n fi ń ra epo ra dísù gan ó ti pọ̀ jù. When we are talking about unemployment, electricity yẹn nìkan ó lè generate more employment for the youth. Nípasẹ̀ kí ni wípé tí àwọn èèyàn bá wá láti diaspora tí wọ́n establish nílẹ̀ tí náà jẹ́ wọ́n níyà, wọ́n ní agbára láti gba a lot of Nigerians ṣiṣẹ́. Adẹ̀ ń sọ, àwọn èèyàn ń sọ wípé it's too early so nígbà tó bá tá a bá tún lo ọdún mẹ́rin pé. Bàbá wa Asiwaju Bọ́lá Ahmed Tinubu, àwọn èèyàn rí pé ẹ lè ṣe, wọ́n ní bìlífù nù yín, wọ́n ní campaign tèmi nìkan ò lè dá Tinubu gbé wọlé. Àwọn èèyàn nígbàgbọ́ nù yín náà ṣe dìbò fún yín. Bọ̀ ojú tí ó bá ní kalẹ̀ kò ní fàárọ̀ ṣe pin. Wọ́n ní Sunday tó bá máa dá Saturday láti mọ̀. Ó yẹ ká ti mọ̀ ìgbésẹ̀ yín lórí ọ̀rọ̀ refinery báyìí.
nígbà tí Dangote nìkan tó lè tún refinery ẹyọ kan ṣe, ṣé Dangote tó lè dá refinery ẹyọ kan build, ṣé Dangote nìkan wá ní ó ní owó ju gbogbo Nàìjíríà gọọmenti lọ ni. ẹ má sọ̀rọ̀ àná di bá mi o, ẹ má sọ̀rọ̀ àná di bá mi. nǹkan tẹ́ promise ọmọ Nàìjíríà kọ́ ló ń ṣẹlẹ̀ yìí o. ó yẹ ká ti máa rí fìrìfìrì pé náà máa dáa. ẹ̀yin tí baba Alado, ẹ bá mi share fídíò ìkó kàn wọ́n lára, ẹ bá mi share fídíò ìkó kàn wọ́n lára. tí ẹ bá fẹ́ jẹ́ náà Nàìjíríà ò dáa, ẹ̀yin ẹ jẹ́ kí ìjọba amítà. tí wọ́n bá fẹ́ jẹ́ kí náà Nàìjíríà yìí dáa, ẹ jẹ́ kí ìjọba amítà. mo mọ̀ nǹkan tí mò ń sọ náà, wàláì tó bá lọ sí àdúgbò tán ti ń lo mítà, iná wọn ò kí ń lọ 24/7 ni, torí wọ́n ti mọ̀ pé táwọn ò bá múná dé, tí káàdì wọn ò bá tán wọn ní rà mí. Who is fooling who? kí ló dé tẹ́ àmítà kò pé? kí ló dé tẹ́ àmítà káríkárí? even kankan gba millions lọ́wọ́ yín, inú òní ní pé ká má sọ̀rọ̀. ẹ bá ṣe nǹkan tí ò dáa, dandan ni ká sọ̀rọ̀ ká jáde ká bá yín wí. ìyẹn ò sọ̀rọ̀ yín pé baba Alado ń ṣe fracas, ẹ fara di aráàlú. The light is not okay. I know how much I spend on fuel every day. I know how much I fuel my generator every day. Kill and benefit. And àwọn èèyàn tún wá bá yín jà pé ṣe yọ subsidy. àwọn èèyàn yìí ti try fún yín. ẹ̀yin náà fi náà ṣe replacement. ìjọba Nàìjíríà bàbá Tinubu wa nídìí iná. ẹ á prepaid meter kó kárí ẹ̀yin ọmọ Nàìjíríà. ẹ share fídíò ìkókan Tinubu lára. ẹ rí pé prepaid meter yẹn kí bàbá wa Asiwaju Bọ́lá Ahmed Tinubu kí ẹ hà kárí. kẹ wá wò bóyá no dà bí ò ní dá. gbogbo transformer ti ń bàjẹ́ ládùúgbò yẹn tó jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀dáwó rà. tí prepaid meter bá wà wàláhì NEPA ni ó gbé wá. ṣùgbọ́n wọ́n ti rí wípé àní wọ́n tún cheat àwọn èèyàn. àdúgbò tí náà bí ó dá tí wọn ò lóná tó jẹ́ pé lẹ́ẹ̀mẹ́ta láàrin ọjọ́ mẹ́ta nígbà míì ni wọ́n fi múná dé láàrin oṣù kan. wọ́n fún wọn níná lẹ́ẹ̀mẹ́ta. NEPA ó sì tún gbowó ná lọ́wọ́ wọn. tí iná bá fẹ́ wọ́n kó wọ́n náà. tá a bá lo iná yẹn àwa gan ready láti sanwó ẹ̀. if you are talking about tax we are ready to pay. but ẹ fún wa ní nǹkan kan táwa náà mọ ríwó gẹ́gẹ́ bíi pé ẹ ti try fún wa náà. kò ní dá fẹ́ni tí ò bá lè sòótọ́ ọ̀rọ̀ ní gbogbo ẹ̀yin bloggers yìí. nǹkan tó bá yẹ káwọn àfáà yẹn náà ṣe prógrámù lé lórí, gbogbo àwọn àfáà àwọn bloggers yẹn ká ṣiṣẹ́ lórí bọ́dọ̀ country yóò ṣe dá. wọ́n ní sọ̀rọ̀ ń pẹ̀ wọ́n máa sórí burúkú káàkiri. ọ̀rọ̀ ní fúnjọba ẹjọ́ ẹ bá mi share fídíò yìí. ẹni pé kíjọba á prepaid meter kó kárí Nàìjíríà. ẹ wá wò tí náà bá ní dáa, ẹ wò bóyá ìjọba ò ní ṣègbésẹ̀. tí ìjọba ò bá ti yá prepaid meter kò kárí, wọn lè ṣe gbèsè kò dáa torí wọ́n mọ̀ pé wọ́n yàn wá jẹ. They are giving us little light and collecting more money from we people. ṣé gbogbo wa tá wá wà Nàìjíríà yìí náà á wà sùn á kọrí síbi kankan náà ni. mo ní pé it's never too early to ask from Nigeria government for the light. It's not too early. ayé ti da ayé mi social media. gbogbo nǹkan tó bá ṣe wọ́n mọ̀ fi hàn wá pé nǹkan táwọn ṣe lélẹ̀ níbo lẹ bọ́rọ̀ náà dé. kí ni ìgbésẹ̀ tẹ́ ń gbé lórí ọ̀rọ̀ refinery? ọ̀rọ̀ níjẹ́ kò tí ì kàn wá àfógun ẹ fi wọ́n lẹ́ni níjẹ́. yálà o campaign for Obi, yálà o campaign for Atiku, yálà o campaign for Tinubu. It is time for all of us to speak. torí pé gbogbo àwọn tó ń dìbò fún Tinubu wọ́n ní gbàgbọ́ nínú ẹ̀ náà ṣe dìbò ní yan bàbá yẹn ni. tí Asiwaju Bọ́lá Ahmed Tinubu tí ò bá ti yá prepaid meter ẹ gbàgbé ẹ̀yin náà Nàìjíríà ò lè dá. àwọn ìjọba yẹn wọ́n mọ nǹkan tí wọ́n ṣe náà. ṣé wọ́n mọ nǹkan tí wọ́n ṣe ni? ẹ mọ̀ fáwọn èèyàn níná ní ọjọ́ mẹ́ta láàrin oṣù, ẹ dẹ̀ ń gba owó oṣù kan lọ́wọ́ wọn. kí ló dé tí wọ́n ṣe stop láti máa share prepaid meter gbà yẹn? ebi nítorí kẹ́lẹ́ rí wa yàn jẹ́ náà ni. kò ní dáfẹ́ tí ò bá lè sọ tọrọ. gbogbo ẹ̀yà Asiwaju bloggers ẹ dìde o. àwọn èèyàn báyìí àìjẹ́ ayé kò wá gbọ́dọ̀ di ọ̀rọ̀ wípé a fẹ́ bájọba sọ̀rọ̀ kẹ́ wá sá kẹ́ tẹ̀dí wọlé. I will always stand for the truth, no matter what. Refinery, àríláríjà wípé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ ti fẹ́ mọ̀ tún ṣe. Refinery Dangote kò tí bẹ̀rẹ̀ ṣẹ́, iná lè gbégbèsè kankan lórí ẹ̀. ẹ̀yin ọmọ Nàìjíríà, mo bá yín sọ̀rọ̀ iṣẹ́. tí ìjọba Asiwaju Bọ́lá Ahmed bá há mítà kárí gbogbo Nàìjíríà lónìí iná dá. ẹ lọ wà àdúgbò tán bá ti ní mítà náà, tí wọ́n bá ti múná dé bẹ́ẹ̀ náà bá ti mọ̀ páwọn náà ṣọ́ọ̀tì torí tí wọ́n bá ti fún wọn ná wọn ní load. tí nǹkan kan bá ṣẹlẹ̀ ládùúgbò tí wọ́n ti ń lo mítà yẹn, bóyá iná kan ṣàìdédé bàjẹ́ wọ́n ti sáré lọ sí. ọ̀rọ̀ yóò dàbí ọ̀rọ̀ MTN Glo. tó bá jẹ́ MTN Glo àti Airtel tó bá jáwọn náà jẹ́
nǹkan ìjọba ni àwọn sáfíìsì yẹn ò ní dáa ọjọ́ tí sáfíìsì bá dáhùn ó dà náà nú ẹ̀ nírí kán tètè ṣe so fún àwọn ti mọ̀ yìí pé tí sáfíìsì ò bá ti dá ayé àwọn ti bàjẹ́ àwọn ò ní pawó wọ́n ti tó tán nínú wọ́n ti tètè gbéra wọ́n ti lọ ṣe ẹ wá ní adákẹ́ ṣé bá ṣe máa ń lò lọ náà ní tí ọdún mẹ́rin ó ti pé ẹ wá ń dá sí tí ó kàn yín kí ló kàn yín pẹ̀lú Niger ẹ fi wọ́n lẹ́nà there are thousands of Nigeria ní Niger tẹ bá bẹ̀rẹ̀ wọ́ yẹn nísìn àwọn ọmọ Nàìjíríà tó wà ní Niger wọ́n kú Nàìjíríà náà wọ́n fara gbá ṣiṣẹ́ ń pa ẹkọ́nọ́mì wa ẹ fún wa ní prepaid meter ẹ fún wa ní prepaid meter kẹ wá wò bóyá ló da ẹ fi ìyà jẹ àwọn ọmọ Nàìjíríà tó wá ń diaspora òtútù ti fẹ́ pẹ́ ẹlòmíì lówó lọ́wọ́ tó fẹ́ wá invest sílẹ̀ bàbẹ́ ẹ̀rù security àti iná ó ń bà ẹ ti bà yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ àwọn ọmọ tó yẹ kẹ́ mọ́ gbádùn their fatherland with resources that Ọlọ́run fi kẹ́ wa wọ́n wá ń lu èbò wọ́n bá tí wọ́n ó bà sùn ẹlòmíì kò ní rówó ó ti lò 5 years ó yẹ ìsìn ló yẹ kí gbogbo àwa bloggers yẹn àtàwọn àfáà tá à ń jáde olórí burúkú yẹn ẹjá fira wa sílẹ̀ ẹjá fèsì ìjọba ìkan fún wa ní dẹ̀rùn nílùú Nàìjíríà.